tó mo kí yín o níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, etí tẹ́ fi ń gbọ́ wa kò máa ní dì, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ o. Àwa ló máa wá o, ẹ̀yin náà la máa bá, ikú kò ní wá gbéṣẹ́ o. Ó ṣe jẹ́ pé bí ìròyìn inú mi kàn máa ń dùn tí bá ti rí àwọn ìròyìn ayọ̀, nítorí pé ìròyìn ayọ̀ ó gba kíni, ó gba kéèyàn máa kọ ó ṣeun o bàbá, ó ṣé o Jésù, kí la máa fi san oore rẹ bí o ti pọ̀ tó láyé wa. Bẹ́ẹ̀ ni oníṣẹ́ pé Ọlọ́run ṣe bẹbẹ fún wa, Ọlọ́run ṣe bẹbẹ o. Ẹ jáde kí ẹ bá gbọ́ ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́. A dúpẹ́ o, Ọlọ́run ti gbọ́ àdúrà wa ọmọ Yorùbá, ó ti jẹ́wọ́ agbára ẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ti jẹ́wọ́ agbára ẹ̀ fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan kan ti ṣẹlẹ̀ o, nǹkan kan ti ṣẹlẹ̀ lẹ́nu òru ìjẹta mọ́jú òru àná. Mo ti sọ pé Ọlọ́run nífẹ̀ẹ́ Yorùbá nation ni. Tọ́lọ́run ò bá nífẹ̀ẹ́ Yorùbá nation ni ìbá ti wó. Ẹ̀yin náà rí pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń gbógun tó tí wọ́n ṣe gbogbo ẹ̀, still yet Ọlọ́run ò jẹ́ kí agbára wọn borí wa. Ó tún dìde fún wa lójú everywhere. So ẹ tún wò, Ọlọ́run tún gbé wa jáde, Ọlọ́run tún gbà fún wa, ó tún gbé wa jáde, ó tún jẹ́wọ́ fún àwọn èèyàn pé sẹ́ẹ̀ àní mo lọ́wọ́ sí Yorùbá nation yìí, àní mo lọ́wọ́ sí òmìnira àwọn èèyàn mi. Ẹ jẹ́ kí àwọn ènìyàn mi lọ, let my people go. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gbogbo ọmọ Yorùbá, Ọlọ́run ti dá sí ọ̀rọ̀ wa. God has taken control now. Ọlọ́run ti gba gbogbo ìyè àti àkóso lọ́wọ́lọ́wọ́ báyìí, tó jẹ́ wípé ṣẹ́rí ó ti bojú àwọn kọ̀ọ̀kan jẹ́. Ìròyìn ayọ̀ ni fún àwa, ìròyìn ìbànújẹ́ ni fún àwọn kan. Ẹ wò ó, ṣẹ́rí most àwọn èèyàn wọ́n rò bóyá Yorùbá nation yìí wípé bóyá a fẹ́ fi wá owó, ẹlòmíì rò bóyá a fẹ́ fi wá òkìkí, ẹlòmíì rò bóyá wọ́n fi Yorùbá nation wọ́n fẹ́ fi ṣa owó jọ sí àpò ara wọn ni. Ṣùgbọ́n irọ́ o, nǹkan tí Ọlọ́run lọ́wọ́ sí ni, nǹkan tí Ọlọ́run gbé kalẹ̀ ni, tí ó fi rán àwọn bàbá wa Professor Banji Akintoye Stephen, àwọn bàbá dáadáa nìyẹn, àwọn bàbá tó ń jíṣẹ́ tí orí àti Ọlọ́run rán wọn nìyẹn. Iṣẹ́ tó fi rán àwọn bàbá wa Dr. Sunday Adéyẹmọ Ìgbòho ṣáà, ikú bàbá yèyé fílẹ̀, ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mórí nǹkan fìrí bàbá rẹ́rìn kásọpá rẹ́rìn. Ṣẹ́rí àwọn iṣẹ́ tí Ọlọ́run fi rán wọ̀nyí tí wọ́n ń jẹ́, òun ló ṣe dàbí wípé Ọlọ́run wà lẹ́yìn wọn, Ọlọ́run dẹ̀ sì tún wà lẹ́yìn wọn, Ọlọ́run dẹ̀ padà lẹ́yìn wọn. Ṣé ẹ mọ ohun táwọn a lot of people ti sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí? Èmi ní a fi ń wá ipò ni, ẹlòmíì ní irọ́ ni, Olóyè Adéyẹmọ Sunday ó fẹ́ fi kówó jọ ni, ó fẹ́ sọ, èmi tiẹ̀ jáde débi pé ó sọ pé ó entertain lásán ni, pé entertainer ni, tó jẹ́ pé Ọlọ́run ò fún wọn ṣe. Ṣẹ́ni tó jẹ́ pé Ọlọ́run ti bùkún tẹ́lẹ̀ kó tó dé. Ọ̀rọ̀ àìmọye ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ sí wa lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, bá àti ẹ̀rí kankan, gbogbo alábàgbà tí Buratai ìyẹn lẹ́sẹ̀ toothpick yìí tó kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó gba Kotonu lọ, àbí gbogbo wa la rí ìgbà yẹn. Ó ní ohun tí òun náà lọ ṣe o, kò sí nǹkan tí ò fi lọ Olóyè Adéyẹmọ Sunday Ìgbòho tán ní Kotonu yẹn, kò sí àrà tí ò fi wọ́n dá lọ́hùn. Káti ẹ̀ wá gbé tiẹ̀ sí sẹ́gbẹ̀ẹ́ kan. Apart from that, àwọn ẹlòmíì tó tún lọ síbẹ̀ tó jẹ́ pé wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀, wọ́n tẹ ojú bàbá mọ́lẹ̀, wọ́n sọ oríṣiríṣi ìwà, wọ́n wu oríṣiríṣi ìwà pé sẹ́ẹ̀ kí Olóyè Adéyẹmọ lè jábọ́. Ṣùgbọ́n still yes, Ọlọ́run má ṣe dìímú ni. Ó ní iye ọ̀rọ̀ tí Buratai sọ fún wọn lọ́hùn tó sọ pé àní o gbé Yorùbá nation lẹ̀, gbé Yorùbá nation lẹ̀, gbé kíní ẹ̀ gbàgbé ẹ̀, tó jẹ́ pé a lot of things ni ó sọ láti fi lè distract tàbí láti fi lè jẹ́ kí Olóyè Adéyẹmọ Sunday Ìgbòho gbé Yorùbá nation yìí kó gbé kalẹ̀ wípé kó má lè dìde fún òmìnira ilẹ̀ Yorùbá mọ́. Ṣùgbọ́n mo jẹ́rìí bàbá tó bèsì ọ̀rọ̀, wọ́n fún lésì ọ̀rọ̀ ẹ̀ o, bẹ́ẹ̀ ni wọ́n fún lésì ọ̀rọ̀. Ìgbà tó máa mú fún, tó máa dá ọ̀rọ̀ ẹ̀ padà fún lójú méjì, ojú Buratai bó. Ó ní you are a Fúlàní man, pé Fúlàní nìyẹn, Fúlàní nìyẹn. So, and I said Fulani should stop killing our people in my father's land. Bẹ́ẹ̀ ni, ó ń jẹ́ kó yẹ pé àní mo ní kí àwọn Fúlàní ó dẹ́kun ìwà pípa àwọn ará ìlú mi lórí ilẹ̀ bàbá mi. Àní a ò fẹ́ ẹ̀yin mọ́. Ṣẹ́rí ó jẹ́wọ́ ẹ̀ fún bẹ́ẹ̀. Ó jẹ́ kó yé Buratai pé àìró
àní mi ò fẹ́ nílùú wa mọ́. Ara àwọ̀ tí ò fẹ́ kí Yorùbá ṣàṣeyọrí rèé. Ara ẹ̀yin tí ẹ̀ ń pa wá rèé tí ẹ ò fẹ́ ká láṣeyọrí. Àní kó ṣe kíni kẹ́ fi ẹrù yín, ẹ kó gbogbo ẹrù yín kúrò lórí ilẹ̀ bàbá mi. Kò sí nǹkan tó fi lé olóyè Adéyẹmọ Sunday Igboho tán. Àìmọye wọ́n fowó lọ̀, ẹlòmíì fipò lọ̀, ẹlòmíì tó dá tó bá jẹ́ ipò ló ń wá ni ó dá fi kíní ilẹ̀, a máa fún ẹ ní ipò. Kò sí nǹkan tí mo fi lọ ọmọ Adéyẹmọ tán. Ṣùgbọ́n torí pé ó wà focus, torí pé ó mọ ibi tí ó ń lọ, ó stay focus ni o. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ láti ní òru ìjẹta mọ́júmọ́ àná? Eléyìí ò ń sọ̀rọ̀ má jẹ́ àgbọ́n bẹ̀, wọ́n sọ sínú newspaper ni. Bẹ́ẹ̀ ni o, wọ́n yọ 400 delegates, wọ́n yọ 400 appointed 400 delegates. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn world leaders, àwọn leader àgbáyé, ìyẹn àwọn adarí àgbáyé, wọ́n ti gádà ara wọn jọ o. Nígbà tí wọ́n rí ibi tí olóyè Adéyẹmọ Sunday Igboho ṣà, wọ́n rí ibi tí bàbá bá iṣẹ́ dé, wọ́n ti gádà ara wọn jọ báyìí. Ẹ gbọ́ bí ó ṣe lọ o. Middle Belt coronation call for self-determination and creation of local police in Nigeria. Headline ni èyí tí ó jáde yẹn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ẹ̀ wọ́n ní tí ìjọba Nàìjíríà tí ò bá ti lè ṣe state police, á jẹ́ pé kó oníkálùkù kó máa bá tiẹ̀ lọ ni. Tí ìjọba Nàìjíríà bá ti lè ṣe state police, kí oníkálùkù ó ṣe kíni, kí wọ́n pín, kó oníkálùkù ó máa bá tiẹ̀ lọ. Ẹ wọ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé Yorùbá nation la fẹ́? Ṣé ẹ rí ìdí tá a fi sọ fún yín wípé òmìnira ti ń dé? Ṣé ẹ rí ìdí tá a fi sọ wípé Ọlọ́run ti bá wa dá sí i? Ṣé ẹ rí pé ọ̀nà ti ń là àwọn Middle Belt ló gbé Jasara reporters, ọ̀nà ti ń là, wọ́n ti fi àwọn èèyàn ti rí wípé yes, olóyè Adéyẹmọ Sunday Igboho ṣiṣẹ́. Ẹ wo ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́, wo ẹ bá mi share ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ like, ẹ comment, ẹ jẹ́ kó lọ viral pé Ọlọ́run ti ń dá sí ètò Yorùbá nation. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kankan, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí wọ́n sọ. Bàbá Akíntóyè ẹ kú iṣẹ́ o bàbá. Igboho ṣà aṣíwájú original. God bless our hero Chief Sunday Adéyẹmọ Igboho ṣà. God bless our father Professor Banji Akintoye. Olúwa dúpẹ́ o. Bye bye to Fúlàní. Bàbá wa méjèèjì ẹ kú iṣẹ́ wa náà. Olúwa yóò túbọ̀ máa ròyìn ní agbára. Yorùbá nation no going back. To God be the glory. God bless Yorùbá nation. God bless our father Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ ni o, ẹ wo bí wọ́n ṣe ń rọ̀jò àdúrà lé wọn lórí. Ọlọ́run ọba ṣeun o, lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa wọ̀nyí, bàbá Akintoye àti olóyè Adéyẹmọ Sunday Igboho ṣà. Bẹ́ẹ̀ ni o, Ọlọ́run a dúpẹ́. Ẹ̀yin yá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́. No retreat, no surrender. La fi ń fẹ́ àsìkò ìdágbére fún yín pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.